máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀. Àtíkù gbogbo láti mi máa ná sí wàhálà ì máa tálé mi torí ẹ̀. bàbá Ìjẹ̀ṣà guilty bàjẹ́bàjẹ́ ó ti yẹ àbò má sọ tẹ́lẹ̀. àwọn ènìyàn ti sọ wípé Queen Mother kí ló ṣẹlẹ̀ ṣé ẹ ti rẹ́dí àti tàlé yín torí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ Court of Appeal wọ́n ti dá bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà sì ti sọ kó tó di pé bàbá Ìjẹ̀ṣà jáde ẹni lóòótọ́ ní bàbá Ìjẹ̀ṣà ṣe ń tó ṣe torí náà tí wọ́n bá fi lè dálẹ̀ pẹ́rẹ́ gbogbo nǹkan níyìn lẹ́tà láti rán bàbá Ìjẹ̀ṣà padà sínú ẹ̀wọ̀n ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀yin abiyamọ ayé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wò nẹ́jọ́ bá tẹ̀ subscribe button pìtìpìtì ayé kò ní bá wa ìyà ìmọ̀wọ́ àìmẹsẹ̀ ìyà ìmọ̀dí àwọn ọmọ wa kò ní jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé Yomi Fabiyi ohun gbọ́ngbọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ ó ti jáde síkànnì ayélujára ó ti jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ló ti jáde kúrò nínú ẹ̀wọ̀n àwọn Court of Appeal wọ́n ní pé bàbá Ìjẹ̀ṣà kò sẹ́ẹ̀sùn ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn fídíò tẹ ẹ wò yẹn ìyún tí Queen Mother tó ti sọ wípé òun tàlé òun ó tọ̀nà òun láti rán bàbá Ìjẹ̀ṣà padà sínú ẹ̀wọ̀n àwọn èèyàn ti ní ṣé lóòótọ́ ni àwọn ènìyàn wa ní kí ni princess náà ṣé ẹ mọ̀ pé princess òun àti Ìyábọ̀ Òjó ni wọ́n sọ jẹ́ agbádẹrù tí wọ́n fi rán bàbá Ìjẹ̀ṣà lọ sínú ẹ̀wọ̀n ó ṣeé ṣe kí Queen Mother kó tún ṣeré fídíò míì kété tó bá ti ṣe fídíò míì àtúnmúbọ̀ wá bá yín ẹ jẹ́ ká máa wo ohun tí Ìyábọ̀ Òjó sọ lẹ́yìn ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti jáde lẹ́wọ̀n.